Ìṣọ̀lá lọ lọ́jọ́ ìbí èní tá ń bá dúpẹ́. Adéwálé mi o, Ayọ̀mílékan, Abdul Azeez, Ìṣọ̀lá ọ̀wá, Adékúnlé. Ọpẹ́ fọlọ́run yá rọ́bì tó dá ẹ sí, kó jẹ́ wọn ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lọ́lá Muhammad àmín. Àrìlàgbà yìí ọmọ ṣùkú lọ̀jẹ̀ ń bínú, ọmọ agbọ́mọ tí yọ̀jẹ́. Ìṣọ̀lá ọ̀wá. Every June 28 speaks about you. Wàá dàgbà lọ́gbọ́n lórí, àmín. Wàá dàgbà nímọ̀ lóye, àmín. Àìsàn ò ní ṣe é fún wa o, àmín. Happy birthday to you, Abdulazeez Ìṣọ̀lá Ayọ̀mílékan. Long life and prosperity.